ìràwọ̀ ayọ̀ láti máa yọ wá fẹ́ni tí jíǹgbé. Kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì, ròyìn mímọ́ dídán. Mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀. Kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yín, ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ rẹ̀ àti ìbùkún aláìlẹ́gbẹ́ tí a rí gbà lọ́dọ̀ Ọlọ́run ẹlẹ́dàá wa láti rọ́jọ́ òní láti àlàáfíà, ògo, ọlá, agbára àti ìyìn fún orúkọ Ọlọ́run ẹlẹ́dàá wa. Orúkọ tèmi ni Fason Victor, Ajínrere Kristi. Ẹ jẹ́ ká gbàdúrà. Bàbá mímọ́, ológo jùlọ àtàlágbára, ọba àwọn ọba, ẹ̀yin lolúwa àwọn olúwa. A dúpẹ́ fún ìwàláàyè aláìlẹ́gbẹ́ tí a rí gbà látọ̀dọ̀ yín, fún oore ọ̀fẹ́ àti ìbùkún yín lórí ayé wa. Ọlọ́run wa ẹ ṣé, a dúpẹ́ lọ́wọ́ yín. Ọlọ́run ẹ gbọ́ pé kẹ́ gba yín wa. Ọ̀rọ̀ yín lónìí ẹ jẹ́ kó jáde pẹ̀lú ọwọ́ agbára, kí ògo àtọlá kó lè máa jẹ́ tiyín. Lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Lẹ́ẹ̀kan sí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹlẹ́dàá wa fún ìbùkún rẹ̀ lórí ayé wa lónìí, láti rọ́jọ́ òní láyọ̀ àti àlàáfíà, ògo, ọlá, agbára àti ìyìn la fi fún Ọlọ́run wa. Lónìí ọ̀rọ̀ Ọlọ́run tí a fẹ́ fi bọ́ àwọn olùgbọ́ wa olùwòran wa nílé, òun ni kí nìdí tí ìjọ tí ó fi pín yẹlẹyẹlẹ lónìí. Kí nìdí tí ìjọ tó fi pín yẹlẹyẹlẹ lónìí? N tá a fẹ́ gbéyẹ̀wò nìyí. Àkọ́kọ́, a rọ̀ àwọn tó ń wò wá nílé pé kí wọ́n jọ̀ọ́ kí wọ́n tẹ́tí sílẹ̀ sí kókó àwọn ẹ̀kọ́ tí a fẹ́ gbéyẹ̀wò yìí, nítorí pé ó ṣe pàtàkì, ó sì ṣe kókó fún wa láti mọ ìdí tí a fi ní onírúurú ìjọ nínú ayé àti nínú ẹ̀sìn Kristi lónìí. Ẹ máa bá wa ká lọ. Àkọ́kọ́, Bíbélì jẹ́ kí a mọ̀ pé nínú ìwé Pétérù kínní orí 4, nígbà tá a kíyèsí ẹsẹ̀ 11, kí ni Bíbélì wí? Ó ní bí ẹnikẹ́ni bá ń sọ̀rọ̀ kí ó máa sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Bí ẹnikẹ́ni bá ń ṣiṣẹ́ ìránṣẹ́ kí ó máa ṣe bí agbára tí Ọlọ́run fi fún, kí a lè máa yin Ọlọ́run lógo nínú ohun gbogbo nípasẹ̀ Jésù Kristi, ẹni tí ògo àtìjọba wà fún láé àti láéláé, àmín. Ẹsẹ̀ Bíbélì sọ fún wa pé bí a bá ń ohunkóhun tá a bá ń sọ, tá a bá fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run, a gbọ́dọ̀ fìdí ẹ̀ múlẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ àti ìlànà tí Olúwa ti gbé kalẹ̀. Ẹ má ṣe jẹ́ ká gbàgbé ohun tá a fẹ́ gbéyẹ̀wò ni pé kí nìdí tí ìjọ fi pín yẹlẹyẹlẹ lónìí. Àkíyèsí tá a kíyèsí nínú ayé ni pé tí a bá wo inú ìsìn Kristi, a rí pé ó ní irú ìgbékalẹ̀ ìjọ, ó ní irú ìlànà ìsìn, ó ní irú ohun gbogbo òun ló wà níbẹ̀. Kí nìdí tó fi rí bẹ́ẹ̀? Àwọn tá a fẹ́ gbéyẹ̀wò nìyí. Àkíyèsí mìíràn tá a tún kíyèsí ni pé tí a bá wo inú ayé lónìí, a rí pé ìjọ tó wà nínú ayé wọ́n kọjá ẹgbẹ̀rún lọ́nà 40, èyí tó fi jẹ́ pé a fi orúkọ wọn pẹ̀lú ìjọba ayé gbogbo. Àwọn olóyìnbá ní 40,000 onírú ìjọ. Ìbéèrè tá a wá bira wa níbéèrè ni pé onírú àwọn ìjọ wọ̀nyí ẹ̀kọ́ kì í ṣe kankan náà, iṣẹ́ ẹ̀sìn wọn ó yàtọ̀ síra, àti ohun gbogbo tí wọ́n ṣe ó yàtọ̀ síra wọn. Ìbéèrè tá a tún béèrè ni pé ǹjẹ́ bí a ti rí nínú Bíbélì nìyí? Ṣé bí a ti rí nínú ọ̀rọ̀ Ọlọ́run nìyí? Bíbélì là á dá wa lóhùn, torí ètò yìí sọ pé jẹ́ kí Bíbélì jẹ́ kí ó sọ̀rọ̀. A lè rí kà nínú ìwé Hébérù orí 12, nígbà tá a kíyèsí ẹsẹ̀ ìkíní rẹ̀ àti ẹsẹ̀ kejì rẹ̀,
a rí kà níbẹ̀ pé kí a máa wo Jésù olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa. Jésù òun ló mú ìgbàgbọ́ tó jẹ́ ìgbàgbọ́ Kristi, òun ló bẹ̀rẹ̀ rẹ̀, òun ló fi ìlànà ẹ̀kọ́ àti ìṣe tí a béèrè lọ́wọ́ àwọn onígbàgbọ́, òun ló kọ́kọ́ kọ́ wa. Ohun tá a rí nínú ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yẹn sọ fún wa pé Jésù ni ìpilẹ̀ṣẹ̀ ohun gbogbo, àti wípé Jésù ló láṣẹ nínú ẹ̀sìn lónìí láti sọ ohun tó fẹ́ fún wa, tí àwa tá a sì jẹ́ ènìyàn nínú ayé lónìí tá a lóore ọ̀fẹ́ láti ṣe ohun tó wù wá, a gbọ́dọ̀ tẹ̀lé ìlànà àti ìgbékalẹ̀ tí Bíbélì gbé kalẹ̀. Òun láti fẹsẹ̀ wa múlẹ̀ nínú ìwé Pétérù kínní orí 4 ẹsẹ̀ 11 tó sọ pé tẹ́nikẹ́ni bá ń sọ̀rọ̀ kí ó máa sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Àkíyèsí mìíràn tá a tún kíyèsí ni pé nínú ìwé Mátì orí 16 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 22, a rí kà níbẹ̀ pé Jésù Kristi sọ fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ pé òun yóò gbé ìjọ rẹ̀ kalẹ̀. Mátì orí 16 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 22, ó ní èmi sì wí fún ọ pé ìwọ ni Pétérù, lórí àpáta yìí lèmi yóò kọ́ ìjọ mi lé, ẹnu ọ̀nà ìpòkú kì yóò sì lè borí rẹ̀. Ohun tá a rí nínú ọ̀rọ̀ Ọlọ́run ni Jésù lẹni àkọ́kọ́ tó ṣèlérí pé òun máa kọ́ ìjọ, kò sì sí ẹlòmíràn tó ṣe irú ìlérí bẹ́ẹ̀ àfi Jésù Kristi Olúwa wa. So ní ìgbà tá a tún wá ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ Bíbélì, a rí i pé gẹ́gẹ́ bí ìlérí tí Jésù Kristi ṣe fún àwọn àpọ́sítélì rẹ̀, ó sì gbé ìjọ náà kalẹ̀ ní ọjọ́ Pẹ́ńtíkọ́sì nígbà tí Ẹ̀mí Mímọ́ tó bà lé àwọn àpọ́sítélì tí wọ́n sì ń fi onírúurú èdè sọ̀rọ̀. Ní Ìṣe Àpọ́sítélì orí 2 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 1 sí 4, nígbà tá a dé ẹsẹ̀ 42, a rí kà níbẹ̀ pé àwọn Júù tí wọ́n gbọ́ ọ̀rọ̀ wọn, wọ́n béèrè lọ́wọ́ Pétérù àtàwọn àpọ́sítélì yòókù pé kí ni kí àwọn kí ó ṣe. Pétérù sì dá wọn lóhùn pé ẹ ronúkúwàdà kí a sì baptisi olúkúlùkù ní orúkọ Jésù Kristi fún ìdáríjì ẹ̀ṣẹ̀ yín, ẹ̀yin ó sì gba ẹ̀bùn Ẹ̀mí Mímọ́. Ohun tá a sọ fún wọn nìyí. Ǹjẹ́ wọ́n tẹ̀lé ìlànà Ọlọ́run? Nígbà tá a kíyèsí ẹsẹ̀ 21 41, Bíbélì ní àwọn tó fi ayọ̀ gba ọ̀rọ̀ rẹ̀, a baptisi wọn, a sì ka ìwọ̀n 15,000 ọkàn, a sì kà á kún wọn. Bí àwọn tó gbàgbọ́ ní 3,000 3,000 ló gbàgbọ́ ní ìgbà tá a kọ́kọ́ wàásù ìre àkọ́kọ́. Kí ló ṣẹlẹ̀ ní ẹsẹ̀ 42 42? A rí i pé Bíbélì ni wọ́n ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ àwọn àpọ́stélì ní ìdàpọ̀, ní bíbu àkàrà àti nínú àdúrà, bí ìjọ tí Jésù Kristi pinnu pé òun yóò gbé kalẹ̀ bí a ti gbé kalẹ̀ nìyí nínú Bíbélì. A sì tún wá tẹ̀síwájú láti sọ fún wa pé ìwé Éfésù orí 4 ẹsẹ̀ 4 ó fẹsẹ̀ wá múlẹ̀ pé ara kan ní ń bẹ. A sì ti ṣàlàyé fún wa nínú ètò yìí pé ara Kristi ó túmọ̀ sí pé ìjọ Kristi, ìjọ kan ni Jésù Kristi Olúwa gbé kalẹ̀. A sì fẹsẹ̀ lé múlẹ̀ nínú ìwé Kólósè orí 1 pàtàkì ẹsẹ̀ 18 1:18, a pè ara kan ní ìjọ. Nípa eléyìí tá a ti rí nínú ìwé Éfésù orí 4, tá a rí nínú ìwé Kólósè orí 1 ẹsẹ̀ 18, ó fi ẹsẹ̀ wa múlẹ̀ pé Jésù Kristi ó gbé ìjọ kan kalẹ̀. Jésù Kristi ó gbé ìjọ kan kalẹ̀. Ìta rí nínú Bíbélì nìyí, tá a rí nínú ọ̀rọ̀ Ọlọ́run nìyí. Ìbéèrè tá a fẹ́ gbéyẹ̀wò nínú ẹ̀kọ́ tòní ni pé kí ni ìdí tí ìjọ fi pín yẹ́lẹyẹ̀lẹ lónìí? A sì fẹ́ kí Bíbélì ó dá wa lóhùn, torí a gbọ́dọ̀ jẹ́ kí Bíbélì ó sọ̀rọ̀ nínú gbogbo tí a bá ń ṣe nínú ẹ̀sìn, yálà nípa tara, yálà nípa tẹ̀mí, yálà nínú ẹ̀sìn. Jésù Kristi àti ọ̀rọ̀ rẹ̀ ló ní ìdáhùn fún ìṣòro gbogbo tá a bá ń dojúkọ, yálà nípa tara, yálà nípa tẹ̀mí, yálà nínú ẹ̀sìn. Jésù Kristi àti ọ̀rọ̀ rẹ̀ ó lágbára láti dojúkọ wọn. Gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí a ń gbéyàwó, kí ni ìdí tí ìjọ fi pín yẹlẹyẹ̀lẹ lónìí? A fẹ́ máa wo àwọn ìdí yìí lẹ́yọ kọ̀ọ̀kan nínú Bíbélì gẹ́gẹ́ bí àgbékalẹ̀ Ọlọ́run. Ìdí àkọ́kọ́ tí ìjọ fi pín yẹlẹyẹ̀lẹ lónìí ó ní pé ọ̀pọ̀lọpọ̀ ni ò ní ìmọ̀ ohun tí a ń pè ní ìjọ. Àwọn olóyìnbá sọ pé ignorance. Ọ̀pọ̀lọpọ̀ ni ò ní ìmọ̀ ohun tí a ń pè ní ìjọ. Kí nìdí tó fi rí bẹ́ẹ̀? Ìwé Hósíà orí 4 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 6 rẹ̀, Bíbélì ní
àwọn ènìyàn mi ṣègbé nítorí tí wọn kò ní ìmọ̀. Àìní ìmọ̀ ìṣòro ni nínú ẹ̀sìn lónìí. Àìní ìmọ̀ ohun tí ìjọ ń jẹ́ tàbí ohun tí ìjọ ń ṣe, àìní ìmọ̀ rẹ̀, a rí pé kì í ṣe ohun tó dára. Ọ̀pọ̀lọpọ̀ ni ò ní ìmọ̀ ohun tí à ń pè ní ìjọ lónìí. Ẹ wo ọ̀rọ̀ Ọlọ́run nínú ìwé Róòmù orí 10, kí a wo ohun tí ẹsẹ̀ 1 sí 3, ká wo ohun tí Bíbélì kọ́ wa. Ìwé Róòmù orí 10 láti ẹsẹ̀ 1 sí 3, ó ní, ará, ìfẹ́ ọkàn mi àti àdúrà mi sí Ọlọ́run fún Ísírẹ́lì ni fún ìgbàlà wọn, nítorí mo gba ẹ̀rí wọn jẹ́ pé wọ́n ní ìtara fún Ọlọ́run, ṣùgbọ́n kì í ṣe bí ìmọ̀, nítorí bí wọ́n ti kọ̀ láti mọ òdodo Ọlọ́run, tí wọ́n sì wá ọ̀nà láti gbé òdodo ara wọn kalẹ̀, wọn kò sì tẹríba fún òdodo Ọlọ́run. Ohun tí Paul sọ nìyí nípa ti Ísírẹ́lì, pé òun mọ̀ pé wọ́n jẹ́ni tó nítara, ṣùgbọ́n ìtara wọn kì í ṣe gẹ́gẹ́ bí ìmọ̀. Wọ́n gbé òdodo ara wọn kalẹ̀ yàtọ̀ sí òdodo Ọlọ́run. Ìdí àkọ́kọ́ tá a kọ́kọ́ sọ tí ìjọ fi pín yẹ́lẹyẹ̀lẹ nínú ayé lónìí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ ohun tí à ń pè ní ìjọ. Nínú ìrònú àwọn ènìyàn ronú pé a lè gbé ìjọ kalẹ̀ ní ìgbà tó bá wù wá. A ò rí kà bẹ́ẹ̀ nínú Bíbélì. Ohun tá a rí nínú Bíbélì ni pé ìjọ pàápàá ó ti ń bẹ nínú ìrònú àti ètè Ọlọ́run láti ìpìlẹ̀ṣẹ̀ ayé wá. Ìwé Éfésù orí 3 ẹsẹ̀ 11 ló sọ fún wa bẹ́ẹ̀ pé ìjọ ti ń bẹ nínú ètò Ọlọ́run. Ẹ̀yin tẹ́ ń wò wá nílé, ẹ wo Bíbélì yìí kí a jọ kà á. Ìwé Éfésù orí 3 ẹsẹ̀ 11 ó jẹ́ kí a mọ̀ pé ìjọ láti ìpìlẹ̀ṣẹ̀ ayé ló ti bẹ nínú ète àti ìrònú Ọlọ́run. Ìyẹn túmọ̀ sí wípé kí ọ̀run àtayé kí ó tó wà ni Ọlọ́run ti pinnu ìjọ gẹ́gẹ́ bí tí àwọn ọkàn olóòótọ́ yóò wà nípasẹ̀ gbígbọ́ ìhìnrere òtítọ́. A rí pé lábẹ́ májẹ̀mú lálẹ́ pàápàá ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì ló sọ àsọtẹ́lẹ̀ nípa ohun tí ó ń ṣẹlẹ̀ ní ìkẹyìn ọjọ́. Ẹ bá kíyèsí Àìsáyà orí 2 ẹsẹ̀ 2 sí 3. Tẹ́ bá dẹ̀ wo Kọ́ríńtì kínní orí 3 ẹsẹ̀ 11, kí ni Bíbélì sọ fún wa? Kọ́ríńtì kínní orí 3 ẹsẹ̀ 11, kí ni Bíbélì sọ fún wa? Bíbélì bá wa sọ̀rọ̀ níyì, mo fẹ́ kí a tẹ́tí sílẹ̀. Ó ní, nítorí ìpìlẹ̀ mìíràn ni ẹnikẹ́ni kò lè fi lélẹ̀ ju ìta ti fi lélẹ̀ lọ, tí í ṣe Jésù Kristi. Kí a má ṣe gbàgbé, à ń sọ pé Jésù Kristi ti fi ìpìlẹ̀ ìjọ rẹ̀ lélẹ̀. Ẹ̀sọ̀rọ̀ Ọlọ́run sì sọ fún wa pé ẹnikẹ́ni ò lè fi ìpìlẹ̀ mìíràn lélẹ̀ ju ìta ti fi lélẹ̀ lọ. Ìyẹn tó kọ́ wa ni pé ìjọ bí ó ṣe máa bẹ̀rẹ̀ àti sàsọtẹ́lẹ̀ lábẹ́ májẹ̀mú láéláé. Nígbà tó máa bẹ̀rẹ̀ àti sàsọtẹ́lẹ̀ lábẹ́ májẹ̀mú láéláé. Nígbà tó bẹ̀rẹ̀ àsọtẹ́lẹ̀ náà ó wá sí ìmúṣẹ ní Ìṣe Àpọ́sítélì orí 2. Bí wọ́n ti máa jọ́sìn, a rí pé àwọn kìrìsìtẹ́nì àkọ́kọ́ àtàwọn àpọ́sítélì Jésù wọ́n ń jọ́sìn ní ìsìn tá a kọ àkọsílẹ̀ rẹ̀ fún wa lónìí. So ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ pé kò lẹ́tọ̀ọ́ láti gbé onírú ìjọ kalẹ̀ kí a sì pè lórúkọ kan tó wù wá yàtọ̀ sí tí Bíbélì ti gbé kalẹ̀. Àìní òye ọ̀rọ̀ Ọlọ́run òun ló bí àwọn nǹkan wọ̀nyí. Ìkejì, àìmá lè bọlá fún àṣẹ Kristi. Àwọn olóyìnbó á sọ pé lack of regard for the authority of Christ. Àìmá lè bọlá fún àṣẹ Kristi òun ló fà á tí ìjọ fi pín yẹlẹyẹlẹ nínú ayé lónìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn á lọ gbé iṣẹ́ ìsìn tàbí ìjọ kalẹ̀ láì má tẹ̀lé àṣẹ tí Bíbélì gbé kalẹ̀. Ní ìwé Pétérù kínní orí 4 ẹsẹ̀ 11 sọ pé tí ẹnikẹ́ni bá ń sọ̀rọ̀ kí ó máa sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. A tún kì wá nílọ̀ bákan náà nínú ìwé Gàlátíà orí 1 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 6 sí ẹsẹ̀ 9, kí ni Bíbélì wí? Gàlátíà orí 1 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 6 sí ẹsẹ̀ 9. Ó ní, ẹnu yà mí nítorí tí ẹ tètè kúrò lọ́dọ̀ ẹni tí ó pè yín sínú oore ọ̀fẹ́ Kristi sí ìhìnrere mìíràn, èyí tí kì í ṣe òmíràn, bó tilẹ̀ ṣe pé àwọn kan ti ń yọ yín lẹ́nu tí wọ́n sì fẹ́ yí ìhìnrere Kristi padà. Ṣùgbọ́n bí ó bá ṣe àwa ni tàbí áńgẹ́lì kan láti ọ̀run wá, bí ó bá wàásù ìhìnrere mìíràn fún yín ju èyí tí a ti wàásù fún yín lọ, jẹ́ kó di ẹni ìfibú. Bí àwa ti wí ṣáájú,
bẹ́ẹ̀ ni mo tún wí nísinsìnyí pé bí ẹnìkan bá wàásù ìrere mìíràn fún yín ju tí a ti wàásù fún yín lọ, jẹ́ kó di ẹni ìfibú. Ẹ wo ọ̀rọ̀ Ọlọ́run tí a ti sọ. Àwọn àpọ́sítélì Jésù wọ́n ti gbé ìrere Jésù Kristi Olúwa wa kalẹ̀, kò ṣeé yí padà. Wọ́n ti gbé ìjọ Jésù Kristi Olúwa wa kalẹ̀, kò ṣeé yí padà. Wọ́n ti gbé ìlànà Jésù Kristi Olúwa wa kalẹ̀, kò ṣeé yí padà. Gbogbo àwọn kan wọ̀nyí ó ṣe pàtàkì, ó ṣe kókó fún wa láti mọ̀. Gbogbo ìgbékalẹ̀ kí ìgbékalẹ̀ ìjọ lónìí ó ti rékọjá àkọsílẹ̀ Bíbélì. Ó rékọjá àkọsílẹ̀ Bíbélì. Nítorí Bíbélì ní ìpìlẹ̀ mìíràn ni ẹnikẹ́ni kò lè fi lélẹ̀ ju tí a ti fi lélẹ̀ lọ, tí ń ṣe Jésù Kristi. Jésù Kristi ti fi ìpìlẹ̀ ìjọ rẹ̀ lélẹ̀. A sì lórí ọ̀fẹ́ láti máa mọ̀lé ìpìlẹ̀ ti Kristi, tí kì í ṣe ká gbé òdodo òmíràn kalẹ̀ yàtọ̀ sí òdodo tí Ọlọ́run ti gbé kalẹ̀. Ẹ wo àkíyèsí tí Bíbélì pè wá sí ní Jòhánù kejì ẹsẹ̀ 9 sí ẹsẹ̀ 11. Jòhánù kejì, kí ni Bíbélì wí? Ẹ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ohun tí Jòhánù kejì ohun tí ó sọ. Nígbà tá kíyèsí ẹsẹ̀ 9 rẹ̀, ó ní olúkúlùkù ẹni tó bá ń rú òfin tí kò sì dúró nínú ẹ̀kọ́ Kristi kò gba Ọlọ́run. Ẹni tó bá dúró nínú ẹ̀kọ́, òun ni ó gba bàbá àti ọmọ. Ohun tí Bíbélì sọ nìyẹn. So àìmá lè bọ́lá fún ẹ̀kọ́ Kristi, òun ló fà á tá fi ní onírúurú ìgbékalẹ̀ ìjọ lónìí. Àìmá lè bọ́lá fún ẹ̀kọ́ Kristi, òun ló fà á tá fi ní irú ìgbékalẹ̀ ìjọ lónìí. Kí ni ìwé Matthew orí 15 nígbà tá kíyèsí ẹsẹ̀ 8 sí 9, kí ni Bíbélì kọ́ wa? Ohun tí Bíbélì sọ nìyí. Ìwé Matthew orí 15 nígbà tá wo ẹsẹ̀ 8 sí 9, ẹ wo tó ọ̀rọ̀ Ọlọ́run sọ. Ó ní àwọn ènìyàn yìí fi ẹnu wọn súnmọ́ mi, wọ́n sì fi ètè wọn bọlá fún mi, ṣùgbọ́n ọkàn wọn jìnnà sí mi. Ṣùgbọ́n lásán ni wọ́n ń tẹríba fún mi tí wọ́n fi òfin ènìyàn kọ́ ni fún ẹ̀kọ́. Bí a bá ti ń fi òfin ènìyàn wí pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run, èsì yẹn di lásán. A gbọ́dọ̀ dó lórí ẹ̀kọ́ àti àṣẹ Kristi. Ìkẹta tí ìjọ fi pín yẹlẹyẹlẹ nínú ayé lónìí, ó ní pé nípa ìyapa ẹ̀sìn. Tàrí nínú ìlànà sí Kristi lónìí, a rí pé kì í ṣe ohun tí ń ṣe ìfẹ́ Ọlọ́run. Ìyapa, ká máa yapa nínú iṣẹ́ ẹ̀sìn Kristi, a rí pé ó pẹ̀lú ìdí tí ìjọ fi pín yẹlẹyẹlẹ lónìí. Ẹ ká wo ìwé Róòmù orí 16, kí ni Bíbélì sọ fún wa? Róòmù orí 16, nígbà tá kíyèsí ẹsẹ̀ 16, kí ni Bíbélì wí? Torí a gbọ́dọ̀ jẹ́ kí Bíbélì sọ̀rọ̀ nínú gbogbo tá a bá ń ṣe. Ó ní ẹ fi ìfẹnukẹnu mímọ́ kí ara yín, gbogbo ìjọ Kristi ń kí yín. Ẹsẹ̀ 17, ará, èmi sì ń bẹ̀ yín, ẹ máa ṣọ́ àwọn tí ń ṣe ìyapa àti àwọn tó mọ́hun ìkọ̀sẹ̀ wá lòdì sí ẹ̀kọ́ tí ẹ ti kọ́, ẹ kúrò ní ìsọ̀ wọn. Nítorí àwọn tó rí bẹ́ẹ̀ kò sin Jésù Kristi Olúwa wa, bí kò ṣe ikùn ara wọn. Ọ̀rọ̀ rere àti ọ̀rọ̀ dídùn ni wọ́n fi ń pa àwọn tí kò mọ̀ kan méjì ní ọkàn dà. Ìyapa, bí a bá yapa kúrò nínú ẹ̀kọ́ Jésù Kristi Olúwa wa, a rí pé ó jẹ́ ọ̀kan lára ìdí tí a bí onírúurú ìjọ. Ìyapa yìí kẹ̀dẹ̀ rèé, kì í ṣe ìfẹ́ Ọlọ́run, torí a ti gbé kalẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Paul nípasẹ̀ ẹ̀mí Ọlọ́run ó kìlọ̀ fún ìjọ tí ó wà ní Róòmù pé èmi ń bẹ̀ yín, ẹ máa ṣọ́ àwọn tí ń ṣe ìyapa àti àwọn tó móhun ìkọ̀sẹ̀ wá lòdì sí ẹ̀kọ́ tí ẹ ti kọ́, kí ẹ sì kúrò ní ìsọ̀ wọn. Ìta sọ ni pé kí ni ìdí tí ìjọ fi pín yẹlẹyẹlẹ lónìí? A ti sọ̀rọ̀ nípa ìdí àkọ́kọ́. Ìdí àkọ́kọ́ ni pé àìlóye ohun tí ìjọ ń ṣe. Ìkejì, a sọ pé kí a má àìlè bọ ọ̀wọ̀ fún ọ̀rọ̀ àti àṣẹ Kristi. Ìkẹta, a ní ìyapa. Àti Ọlọ́run ti sọ àsọtẹ́lẹ̀ pé kí a ṣọ́ra fún àwọn tí ń ṣe ìyapa. Ìkẹrin, ìfẹ́ owó. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ́n ti rí ìgbékalẹ̀ ìjọ gẹ́gẹ́ bí òwò ṣíṣe, gẹ́gẹ́ bí ìwé Róòmù tó sọ ní ká kúrò ní ìsọ̀ wọn. Kí là ń ṣe ní ìsọ̀? À ń tajà ní ìsọ̀ ni.
ọ̀pọ̀lọpọ̀ ti rí ìjọ gẹ́gẹ́ bí ohun tá a lè fi ṣòwò, gẹ́gẹ́ bí ohun tá a lè jèrè, tá a lè máa dúnàádúrà. Ìgbà mìíràn gan iṣẹ́ ìsìn àwọn ẹlòmíràn ẹ rò pé bóyá wọ́n ń tajà ni. Eléyìí ò yẹ kí ó rí bẹ́ẹ̀. A kì wá nílọ̀ pé ìfẹ́ owó ó ní gbòǹgbò ohun búburú gbogbo, a sì gbọ́dọ̀ ṣọ́ra. Ìkarùn-ún, ìfẹ́ ẹ̀ṣẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọn ò lè dúró tìrì pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run, wọn ò lè dúró nínú ẹ̀kọ́ Kristi. Ẹ wo ohun tí Bíbélì kọ́ wa ní ìwé Tímótì kejì, nígbà tá a kíyèsí orí ìkẹta, Tímótì kejì orí kẹta, nígbà tá a kíyèsí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdí tí àwọn ènìyàn tí wọn kò fi lè dúró nínú ìgbékalẹ̀ Ọlọ́run. Ó ní ṣùgbọ́n kẹ́yìn kí ó mọ̀ pé ní ìkẹyìn ọjọ́ ìgbà ewu yóò dé. Àwọn ènìyàn yóò jẹ́ olùfẹ́ ti ara wọn, olùfẹ́ owó, àfọ̀nù, agbéraga, asọ̀rọ̀ búburú, aṣàìgbọràn sí òbí, aláìlọ́pẹ́, aláìmọ́, aláìnífẹ̀ẹ́, aláìlè dáríjìní, abanijẹ́, aláìlè kóra wọn ní ìjánu, ohun rorò, aláìnífẹ̀ẹ́ ohun rere, oníkúpani, alágídí, ọlọ́kàn gíga, olùfẹ́ fàájì ju olùfẹ́ Ọlọ́run lọ. Ìfẹ́ ẹ̀ṣẹ̀ òun ló bí ọ̀pọ̀lọpọ̀ tí àwọn ènìyàn fi ń gbé ìgbékalẹ̀ iṣẹ́ ẹ̀sìn èyí tó yàtọ̀ sí ohun tí Bíbélì ti gbé kalẹ̀ fún wa. Nípa ohun tí Ọlọ́run ò pa láṣẹ, àwọn ènìyàn á pa láṣẹ rẹ̀, wọ́n á sì máa ṣe nínú ìsìn, eléyìí sì ń tẹ̀síwájú sí. Ẹ ká wo kẹfà, ìtànjẹ Sátánì. Ìtànjẹ Sátánì. Kí ni Bíbélì sọ nínú ìwé Tímótì kìíní orí kẹrin nígbà tá a kíyèsí ẹsẹ̀ kìíní sí ìkẹta. Pọ́ọ̀lù sọ nípa ìmísí Ọlọ́run fún Tímótì. Ó ní ṣùgbọ́n ẹ̀mí tẹnumọ́ pé ní ìgbà ìkẹyìn àwọn mìíràn yóò kúrò nínú ìgbàgbọ́, wọ́n máa fiyèsí àwọn ẹ̀mí tí ń tan ní jẹ àti ẹ̀kọ́ àwọn ẹ̀mí èṣù. Nípa àgàbàgebè àwọn tí ń ṣèké, àwọn tí ọkàn wọn tìkálára wọn dàbí èyí tí a fi irin gbígbóná jó, àwọn tí ń dánilẹ́kun láti gbéyàwó, tí wọ́n sì ń pàṣẹ láti ka èèwọ̀ oúnjẹ tí Ọlọ́run ti dá fún ìtẹ́wọ́gbà fún àwọn onígbàgbọ́ àtàwọn tó mọ òtítọ́. Ìtànjẹ Sátánì. Ìtànjẹ Sátánì ó pẹ̀lú àwọn ohun tí ìjọ fi pín yẹ́lẹyẹ̀lẹ lónìí. Ẹ gbọ́ àsọtẹ́lẹ̀ tí Paul sọ fún Tímótì ni. Ó ní ẹ̀mí ń tẹnumọ́ pé ní ìkẹyìn ọjọ́ àwọn mìíràn yóò kúrò nínú ìgbàgbọ́, wọ́n máa fetí sí àwọn ẹ̀mí tí ń tan ní jẹ àti ẹ̀kọ́ àwọn ẹ̀mí èṣù gbogbo. Ọ̀pọ̀lọpọ̀ ló gbé ìgbékalẹ̀ ìjọ kalẹ̀ lónìí. Bí a bá béèrè pé kí nìdí tó fi rí bẹ́ẹ̀, wá ní Ọlọ́run kọ sí wọn láti gbé ìjọ kalẹ̀. Ẹ̀tànjẹ Sátánì lélẹ̀. Jésù Kristi Olúwa wa ti gbé ìjọ rẹ̀ kalẹ̀. Ó gbé kalẹ̀ lórí ìpìlẹ̀ àwọn àpọ́stélì. Ẹ̀kọ́ tí wọ́n máa kọ́ ó gbé kalẹ̀. Ìlànà iṣẹ́ ẹ̀sìn ó gbé kalẹ̀. Ohun gbogbo tí wọ́n ní láti máa ṣe ó ti gbé kalẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. A lórí ọ̀fẹ́ láti tẹ̀lé àgbékalẹ̀ Ọlọ́run nínú Bíbélì. Ọlọ́run ò pe ẹnikẹ́ni láti gbé ìjọ mìíràn kalẹ̀ yàtọ̀ sí Jésù Kristi tó ti gbé kalẹ̀ nípasẹ̀ ọwọ́ àwọn àpọ́stélì nínú Bíbélì. Ó wà nínú ọ̀rọ̀ Ọlọ́run fún wa. Eléyìí ṣe pàtàkì. Ọ̀pọ̀lọpọ̀ láti tàn jẹ nípa ẹ̀tàn Sátánì tí wọ́n sì dúró lórí ẹ̀tàn yìí láì mọ̀ pé ẹ̀tàn yìí àtọwọ́ Sátánì ni tó yàtọ̀ sí àgbékalẹ̀ tààrí nínú Bíbélì. Tá a bá tún kíyèsí Kọ́ríńtì kejì orí 11, a tún sọ fún wa níbẹ̀. Tá a bá kíyèsí orí 11 ẹsẹ̀ kejì sí ìkẹta àti ẹsẹ̀ 13 sí 15, a tún sọ fún wa níbẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀mí èṣù gbogbo ló ń paradà sí àwọn olùránṣẹ́ ìmọ́lẹ̀. Kí nìdí tí wọ́n fi ń ṣe bẹ́ẹ̀? Wọ́n fi ń tan àwọn ènìyàn jẹ ni. Mo fẹ́ ká kíyèsí Tẹsalóníkà kejì orí kejì nígbà tá a wo ẹsẹ̀ ìkẹta. Tẹsalóníkà kejì, mo fẹ́ ká wo orí kejì nígbà tá a kíyèsí ẹsẹ̀ ìkẹta. Kí ni Bíbélì sọ fún wa? Ẹ wo ohun tí ọ̀rọ̀ lọ. Mo fẹ́ ká wo ẹsẹ̀ 10.
àti pẹ̀lú ìtànjẹ àìṣòdodo gbogbo fún àwọn tí ń ṣègbé, nítorí tí wọn kò gba ìfẹ́ òtítọ́ tí a bá fi gbà wọ́n là. Àti nítorí èyí Ọlọ́run rán ohun tí ń ṣe ohun ìṣìnà sí wọn, kí wọn kí ó lè gba èké gbọ́. Ohun tí Bíbélì sọ nìyí. Tí ènìyàn ò bá dúró lórí òtítọ́ Bíbélì, a gba èké ìtànjẹ Sátánì gbọ́. Gbogbo ohun tá a gbọ́dọ̀ ṣe láti fi dúró nínú ìgbàgbọ́ Kristi a ti fi hàn wá nínú ọ̀rọ̀ Ọlọ́run. Gbogbo dàrúdàpọ̀ tá nínú ẹ̀sìn Kristi lónìí kì í ṣe ìfẹ́ Ọlọ́run. Bíbélì tiẹ̀ sọ fún wa ní ìwé Kọ́ríńtì kínní gbàtà wo orí 14 ẹsẹ̀ 23. Ó ní Ọlọ́run kì í ṣe Ọlọ́run rúdurùdu, bí kò ṣe Ọlọ́run àlàáfíà, gẹ́gẹ́ bí ó ti rí ní ìjọ àwọn ènìyàn mímọ́. Ohun tá a gbìyànjú láti sọ fún wa ni pé kí làwọn ìdí tí ìjọ fi pín yẹ́lẹyẹ̀lẹ lónìí. A ti sọ bí ìdí bíi 6 fún wa. Àkọ́kọ́, a ní àìlóye ìfẹ́ Ọlọ́run. Èkejì, a sọ pé àìbọlá fún àṣẹ àtọ̀rọ̀ Kristi. Ìkẹta, a sọ pé ìfẹ́ owó. Ìkẹrin, a sọ pé ìfẹ́ ẹ̀ṣẹ̀. Ìkarùn-ún, a sọ pé ìtànjẹ Sátánì. Ìkẹfà, ọwọ́ ìtànjẹ wíwá agbára àti ipò. A rí eléyìí, wíwá agbára àti ipò nínú iṣẹ́ ẹ̀sìn. A rí eléyìí ní Iṣẹ́ Àpọ́stélì orí 20 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 28. Ní ìgbà tí Pọ́ọ̀lù àpọ́stélì tó ń kìlọ̀ fún àwọn alàgbà tó wà ní Éfésù, nígbà tá a kíyèsí ẹsẹ̀ 28 rẹ̀ 28, Pọ́ọ̀lù sọ fún wọn, ó ní ẹ kíyèsí ara yín àti agbo tí Ẹ̀mí Mímọ́ fi ń ṣe alábòójútó rẹ̀ láti máa tọ́jú ìjọ Ọlọ́run tó fi ẹ̀jẹ̀ ara rẹ̀ rà. Ó ní èmi mọ̀ pé lẹ́yìn lílọ mi, ìkookò búburú yóò wọ agbo láì dá agbo sí. Kí ni ìkookò ń ṣe láàárín agbo àwọn Ọlọ́run? Láti fa àwọn ènìyàn sí ẹ̀yìn ara wọn. Wíwá agbára àti ipò, wíwá ipò ọlá, wíwà ní ipò aláṣẹ. A ò rí eléyìí nínú ìfẹ́ Ọlọ́run. Ohun tó ń fà á tí ìjọ tó fi pín yẹ́lẹyẹ̀lẹ lónìí nìyí. Ìbéèrè ni pé ṣé ìfẹ́ Ọlọ́run ni gbogbo àwọn ìdí yìí? Ìdáhùn ni pé rárá o, kì í ṣe ìfẹ́ Ọlọ́run. Ọlọ́run ò gbé ìjọ rẹ̀ kalẹ̀ kí ó pín yẹ́lẹyẹ̀lẹ. Kì í ṣe ìfẹ́ Ọlọ́run bí ìjọ bí ó ti pín yẹ́lẹyẹ̀lẹ. Atleríkà nínú ìwé Róòmù orí 16 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 16 rẹ̀, Bíbélì sọ fún wa, ó ní ẹ fi ìfẹnukẹnu mímọ́ kí ara yín. Gbogbo ìjọ Kristi ń kí yín. Jésù ti gbé ìjọ rẹ̀ kalẹ̀. Jésù Kristi ló fi ẹ̀jẹ̀ ara rẹ̀ ra ìjọ. Jésù Kristi ló ní ìjọ. Jésù Kristi ni ohun gbogbo nínú ohun gbogbo fún ìjọ. Ìjọ jẹ́ aya fún Kristi. Ìjọ jẹ́ ó gbọ́dọ̀ wà lábẹ́ ìtẹríba fún Kristi nínú ohun gbogbo. Ọlọ́run ò fẹ́ bí ìyapa ẹ̀sìn bó ti rí lónìí nínú ìlànà ẹ̀sìn Kristi. Kì í ṣe ìfẹ́ Ọlọ́run. Gẹ́gẹ́ bí àkọsílẹ̀ tá rí nínú Bíbélì, kì í ṣe tọ́lọ́run pa láṣẹ nìyí. À ń fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ wá. Ẹ jẹ́ ká padà sínú ọ̀rọ̀ Ọlọ́run. Àṣẹ Kristi èyí tó sọ nínú ìwé Mátíù orí 16 pàtàkì ẹsẹ̀ 18 pé ìwọ ni Pétérù, lórí àpáta yìí lèmi yóò kọ́ ìjọ mi lé, ẹnu ọ̀nà ipò òkú kì yóò sì lè borí rẹ̀. Jésù ti gbé ìjọ rẹ̀ kalẹ̀, kò sì fẹ́ kí ìyapa kó wà gẹ́gẹ́ bí Pọ́ọ̀lù ti kìlọ̀ fún àwọn ará Kọ́ríńtì nínú ìwé Kọ́ríńtì kínní orí 1 pàtàkì ẹsẹ̀ 10 tí ó ń fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ wọ́n kí wọ́n máa sọ̀rọ̀ nǹkan náà, kí wọ́n ní ìdájọ́ kan náà, kí ó má sì ṣe sí ìyapa láàrin wọn. À ń fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ wá náà pé ẹ jẹ́ ká padà sínú Bíbélì, ká padà sí orísun wa tí ń ṣe Bíbélì, tí ń ṣe ọ̀rọ̀ Ọlọ́run. Níbẹ̀ ni Ọlọ́run fẹ́ kí a mọ ìfẹ́ Ọlọ́run nípa ohun gbogbo tó wà nínú ìsìn nínú ayé lónìí. Ọlọ́run fẹ́ ká tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run kí a sì tẹ̀lé ohun tí Bíbélì bá ti wí. Àdúrà wa àti ẹ̀bẹ̀ wa sí Ọlọ́run ni pé Olúwa yóò fi ìfẹ́ rẹ̀ àti ọ̀rọ̀ rẹ̀ yé wa. Ìfẹ́ rẹ̀ yóò sì di mímọ̀ lọ́kàn wa. Ọlọ́run yóò sì kọ́ wa mọ̀ ọ́ ṣe láti mọ ohun tí ìfẹ́ Ọlọ́run já sí
fún ọkàn wa ní orúkọ Jésù Kristi Olúwa àtolùgbàlà wa, àmín. Tí ẹ bá fẹ́ pè wá, nọ́mbà wa tí ẹ ó pè wá sí òun nìyí 08057444902 tàbí 08065717023. Màá tún nọ́mbà yẹn pè 08057444902 tàbí 08065717023. Ẹ má ṣe gbàgbé o, Bíbélì sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé ẹ̀yin yóò mọ òtítọ́, òtítọ́ yóò sọ yín di òmìnira. Kí Olúwa nínú àánú rẹ̀ kí ó máa bùkún wa lórúkọ Jésù, àmín. Títí tá a tún fi ire pàdé, kí oore-ọ̀fẹ́ Ọlọ́run kó máa bá wa gbé, àmín lórúkọ Jésù. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tóóró. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóòrù tó kọjá sọ́jà ìnípẹ̀kun.